tó àpáta yìí àdẹ̀tún ó tún wúlò fún àwọn obìnrin tí wọ́n bá ń dojúkọ ìpèníjà ọmọ bíbí torí mo ti rí èyí tó fún mi ní àmì ìdánilójú. Bí mélòó ló ti ṣojú yín lọ́dún yìí? Bíi 3. Ó ti ṣojú yín lọ́dún yìí. Tí wọ́n kó ọmọ wá sídìí àpáta ìṣàgè yìí. Nígbà ayé ìwáṣẹ̀, nígbà ayé àwọn baba ńlá baba wa tí ogun tó ṣẹlẹ̀ ní ìsàlẹ̀ tó lé wọn wá sí orí òkè, ojú ọlọ́ọ̀lọ́ta ni à ń pe àwọn ihò èyí tí ẹ̀ ń fojú rí yìí. Wọ́n ń lò láti máa fi lọ ata ní ìgbà ayé ìgbà náà. Igi Máṣọ̀rètínù ó ní à ń pe igi yìí. Igi Máṣọ̀rètínù. Máṣọ̀rètínù ni là ń pè é, táwọn olóyìnbó ń pè ní never give up. Igi Máṣọ̀rètínù. Máṣọ̀rètínù. Wọ́n fi ọmọ bú arábìnrin yìí ní ọjọ́ kan. Ìwọ àgàn lásán tí ò rí ọmọ bí. Inú arábìnrin yìí bàjẹ́. Ó wá sí orí òkè Adó yìí. Ó gun òkè táwa náà ṣe gùn wá báyìí. Ó ké, ó sun ẹkún kó tó di pé ó bọ́ sínú odò yìí. Òun àti agbọ́mọ fún ìyàké àti ìyàké wọ́n so papọ̀. So a kì í gba ẹnikẹ́ni láyè láti ti ẹsẹ̀ bọnú agbọ́mọ fún ìyàké. Èwo tó lélẹ̀? Ohun kàyéfì mìíràn lórí òkè Adó, ohun tó lélẹ̀. Igi yìí ni à ń pè ní igi erin. Igi erin. Bẹ́ẹ̀ni. Lẹ́yìn náà bá wò dáadáa, ẹ rí i pé àwòrán erin gẹ́lẹ́ ó ní ìdí igi yìí mú. Ẹsẹ̀ kan kú, ẹsẹ̀ kan ààyè. Ẹ rí i pé táwa náà bá wò dáadáa, a rí i pé àpáta yìí ó dágún. Bẹ́ẹ̀ni, ẹ rí i pé yóò sì wò pé eléyìí ó ṣòro láti gùn. Ó ṣòro láti gùn. Béèyàn bá sì ràpálá tó gùn, ṣùgbọ́n tó bá ń padà sọ̀kalẹ̀ bọ̀, tẹ́sẹ̀ rẹ̀ bá yọ̀ gẹ̀rẹ́. Ó lọ́nu. Ọdọ̀ ọ̀hún, ọ̀dàbọ̀. Odò mìtàn ni eléyìí. Adágún odò kejì lórí òkè Adó òǹlélẹ̀. Ìyá Aláró ni à ń pe odò eléyìí. Ìyá Aláró. Ètò wà ní ibẹ̀ yẹn. Ìyàké. Eléyìí Ìyá Aláró. Báwo lè ṣe jẹ́? Ṣé wọ́n máa ń dárò ń bí ni? A kí yín níbi gbogbo tẹ́ ti ń gbọ́ wa ní gbogbo àgbáláyé. Èmi ọmọ yín náà ni Torílọpẹ́ Ayọ̀délé Oyèdòkun, ojúlówó Yorùbá. Ní òní a wà ní ìlú Adó Àwáyè, òní a wà ní orí òkè Adó Àwáyè, níbi tí adágún omi wà ní orí òkè. Ibẹ̀ ni a wà ní òní. Ẹ máa bá wa ká lọ bí a ṣe ń gbọ́ ìtàn bí ó ṣe ṣẹlẹ̀, bí iṣu ṣe kú àti bí ọ̀bẹ ṣe bẹ́. Fún ẹ̀yin tí ẹ ti láǹfààní àti tẹ̀lé wa ní orí ìkànnì YouTube wa, ẹ tẹ̀lé wa ní Ojúlówó Yorùbá lórí YouTube. Kẹ́ máa bá wa ká lọ. Kájọ máa gbé àṣà, ìṣe àti èdè wa, kájọ máa gbé ní arúgẹ. Kí àṣà wa, ìṣe wa àti èdè wa kó má bàa parun. Àjọṣe gbogbo wa ni o. Ó dọwọ́ yín, ó dọwọ́ mi, ó dọwọ́ gbogbo wa. Ẹ máa bá wa ká lọ. Ẹ kú kalẹ̀ ẹ̀yin aráalé. Ẹ kú ìfọkànbá wa lọ àti ìfọkànbá wa bọ̀. Ẹnu ọ̀nà orí òkè ọ̀hún náà ni a wà báyìí lọ́wọ́ yìí. A máa lọ sí orí òkè láti lọ wo àwọn nǹkan tí ó wà ńbẹ̀ àti láti gbọ́ ìtàn ńbẹ̀. Ṣùgbọ́n kí a tó lọ, alàgbà Babátúndé wọ́n ó máa sọ fún wa ohun tí à ń lọ ṣe ní òkè àti bí a ṣe ṣe níbẹ̀. Ẹ káàbọ̀. Torílọpẹ́ ni orúkọ mi. Kí ni orúkọ yín? Babátúndé Abídèmí ọmọ Adémọ́lá lorúkọ tèmi ń jẹ́. Ẹ káàbọ̀ bàbá. Bàbá, orí òkè Adó yìí, báwo gan ni ó ṣe jẹ́? Torí òkè Adó, ibi awíládé yìí, ẹ jẹ́ ká lọ pẹ̀kẹ́lu wẹ̀rẹ̀wẹ̀rẹ̀. Ẹ káàbọ̀ sí orí òkè Adó ní ìlú Adó Àwáyè. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibikíbi tí ẹ bá wà. Orí òkè yìí ni à ń pè ní òkè Adó, tí orúkọ ìlú sì ń jẹ́ Adó Àwáyè. Wọ́n ṣe àwárí òkè Adó ní 525 tí àwọn elédè Gẹ̀ẹ́sì ń pè ní 525. A sì ní oríṣi ohun mèremère ní orí òkè Adó.
alákọ̀ọ́kọ́ tí a kọ́ bá pàdé ni à ń pè ní ìṣàgè bòdà. A ní èyí tó ń pè ní ìyáké suspended lake tó jẹ́ pé òun ló gbajúgbajà jùlọ ní orí òkè Adó. A ní agbọ́mọ fún ìyàké, a ní ìyá aláró, a ní igi erin, a ní ẹsẹ̀ kan kú ẹsẹ̀ kan ààyè ní orí òkè Adó yìí bákan náà. So a dẹ̀ gun àtẹ̀gùn ó dín díẹ̀ ní irinwó ká tó dé orí òkè Adó. Ohun oríṣiríṣi àrà ni Ọlọ́run ọba mi ló sọ̀kalẹ̀ sí orí òkè Adó tí ẹ sì mọ gbọ́ wìnrìnwìnrìn ní ẹnu wa. Ẹ máa bá wa ká lọ. Ẹ̀yin ará ilé, ẹ wò ó, kèrè wíwo pé o, mo rò bí kínkín ni. Bàbá. Ẹ rí i pé ẹ kí ẹ mú ẹran bí ọ̀rẹ́ kọ́. Ẹran bí ọ̀rẹ́ kọ́, kò rọrùn bàbá. Ẹran bí ọ̀rẹ́ kọ́. Ṣùgbọ́n ibi tá a dé yìí, mo rí ele, ká sì mọ̀ pé lélẹ̀, torí nǹkan ìṣẹ̀ǹbáyé ni. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Mo rí àpáta yìí tó dá dúró lórí àpáta. Kò sí nǹkan kan tí àbí ṣe nǹkan ń bẹ ní abẹ́ rẹ̀ ni. Kò sí ohun tí ó gbé dúró. Ẹ̀yin ẹ bẹ̀rẹ̀ kẹ́ ẹ wo ìsàlẹ̀ àpáta yìí, ẹ dẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ ààyè ní abẹ́ àpáta yìí. Ààyè wà lábẹ́ àpáta yìí. Ààyè wà ńbẹ̀, ẹ wò ó, ọ̀pọ̀lọpọ̀ àlàfo ni ló wà ní abẹ́ àpáta yìí. Ṣé ẹ ti rí? Ààyè wà lábẹ́ o. Ààyè ẹ ti rí. Tó tún lọ sí tó lọ já. Tó lọ sí òdì kejì. Tó lọ jókèjì kejì. Ohun àrà tí ọba mi tó sọ̀kalẹ̀ sí orí òkè Adó ní ìlú Àdó Àwáyé, ọ̀kanlẹ̀ tí ń fojú yín gan ní bẹ̀rù. Báwo wá ni ìyẹn ní wípé ẹsẹ̀ méjì kéékèèké òun ló fi dúró? Bẹ́ẹ̀ ni. Bóò ló ṣe jẹ́ bàbá? Ibi àpáta tí a wà yìí ó ní wọ́n ń pè ní ìṣàgè. Àpáta yìí sì ní orúkọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. À ń pè àpáta yìí ní ìṣàgè, a tún ń pè ní àpáta èyí tó dá dúró. Ìṣàgè àti àpáta èyí tó dá dúró táwọn onígẹ̀ẹ́sì ń pè ní standing rock. A dẹ̀ tún ń pè ní àpáta amú òjò wá. Àpáta amú òjò wá. Òjò wá. Bóò ni àpáta amú òjò wá yẹn, báwo ni orúkọ yẹn ṣe jẹ́? Ẹ ṣeun. Ní ìgbà ayé ìwáṣẹ̀, nígbà ayé àwọn baba ńlá wa, ìlú Àdó Àwáyé ń kojú ìpèníjà òjò rọ̀ ní ìgbà náà lọ́hùn. Àwọn baba wa wọ́n wá fi ọ̀kan kún èjì, wọ́n gun orí òkè yìí wá, wọ́n ṣe ètùtù, wọ́n rú ẹbọ kí òjò rọ̀, òjò náà sì rọ̀ bí ní àfi pé àpáta ní àmú òjò wá. Èyí wà ní apá kan. Èyí tó tún wá jẹ́ ohun kàyéfì mìíràn, àpáta amú òjò wá yìí a máa béèrè fún aṣọ funfun ní ìgbàkúùgbà èyí tí ó bá ti wù ú, tí wọ́n sì so aṣọ náà mọ́ ní ara yípo àpáta yìí. Ní kété tí aṣọ yìí bá ti dọ̀tí, aṣọ yìí yóò tú kúrò lára àpáta ìṣàgè yìí. So àpáta yìí ń sọ fún wọn pé èmi ò fẹ́ aṣọ dídọ̀tí yìí mọ́. Kì í ṣe pé ẹnìkẹ́ni, kì í ṣe pé bóyá ẹnìkan ò ní ó gun orí òkè yìí wá pé aṣọ yìí ti dọ̀tí, jẹ́ kí n bọ́ kúrò lára àpáta yìí. Àpáta yìí ni ó bọ́ aṣọ yẹn kúrò. Ní kété tó bá ti bọ́ aṣọ yìí kúrò, àwọn aráàlú, àwọn tí ó sì ń ṣe ètùtù ní ìdí àpáta yìí pé ìṣàgè tí ń sọ fún wọn pé aṣọ yìí ó ti dọ̀tí, èmi ò fẹ́ mọ́. Ṣé èyí jẹ́ ohun kàyéfì nípa àpáta ìṣàgè àbí èyí tí a tún pè ní amú òjò wá? Ìyẹn ni pé ẹni pé ó máa ń béèrè fún aṣọ funfun ní ìgbàkúgbà tó bá ti wù.
báyìí kò sí aṣọ funfun ní ara rẹ̀. kò sí aṣọ funfun. báwo gan ló ṣe máa ń béèrè aṣọ funfun ọ̀hún? tí ẹ bá wà pẹ̀lú mi dáadáa, gbogbo àlàyé yìí tí mo ti ṣe sílẹ̀, àwọn ìdílé kan wà tí wọ́n ń bọ àpáta ìṣàgé yìí, tí wọ́n bá wá bọ́. So àwọn ni wọ́n mọ ìgbà tí àpáta yìí tó nídìí aṣọ funfun mìíràn. Fún ẹ̀rí ìdánilójú, aṣọ funfun yìí ò ń bẹ ní orí òkè, ó ní ẹ̀ ń wò ní ibẹ̀ yẹn ẹ̀yin aráalé. Aṣọ yìí ó ti dọ̀tí. Eléyìí ni ó wà lára rẹ̀ jẹ́. Eléyìí ló wà lára rẹ̀ tẹ́lẹ̀. Eléyìí báyìí ó ti bọ́lẹ̀. Ó ti bọ́lẹ̀. Ó ti kọ́. Ó ti kọ́. Ó ti di àkọ̀tì. Ó ti di àkọ̀tì. Kò sì ṣeé lò mọ́ tó bá ti di ìgbà tí àpáta ìṣàgé tó nídìí aṣọ funfun mìíràn. Tuntun ni wọ́n mú wá, a lè lọ fọ eléyìí mọ́. Eléyìí ti di àkọ̀tì. Wọ́n lọ ra tuntun ní báwọn. Wọ́n lọ ra tuntun mìíràn. Ìyẹn ìgbà tí wọ́n bá wá bọ́ ni wọ́n mọ̀ yẹn. Tí wọ́n bá wá bọ́, àwọn ni wọ́n mọ ìgbà tí ìṣàgé tó nídìí aṣọ tuntun mìíràn. Bí ìgbà wo ni wọ́n máa ń bọ òkè ìṣàgé yìí? Àwọn tí wọ́n ń bọ ìṣàgé, ìgbàkúgbà tó bá wù wọ́n tí àpáta ìṣàgé tí ó bá ti bá wọn ní gbólóhùn ni wọn ó wà. Bọ̀ èyí tó jẹ́ pé wọ́n máa ń bọ tó jẹ́ gbajúgbajà jùlọ lórí òkè Adó tá à ń pè ní ìyàké, ìyẹn ni wọ́n máa ń bọ ní oṣù kọkànlá gbogbo ọdún. Ṣùgbọ́n a kò ní ọjọ́ kan gbòógì pé òun ni à ń bọ ìyàké àbí tí à ń ṣe ọdún ìyàké. Bọ̀ a ti mọ̀ pé oṣù kọkànlá gbogbo ọdún òun ni ọdún ìyàké tó bọ́ sí táwọn onígẹ̀ẹ́sì pè ní ìyàké International Festival. Nígbà tí a bá ń ṣe ọdún yìí lọ́wọ́ ní gbogbo àgbáńlá ayé ni wọ́n máa ń kalẹ̀ sí ìlú Àdó-Àwáyé tí a sì jọ ṣe àwẹ̀jẹwẹ̀mu ọdún ìyàké papọ̀. Ìyẹn ni pé gbogbo ayé ló máa wá. Gbogbo ayé ló máa ń pèsè sí ọdún ìyàké fún ọdún ìyàké. Ṣùgbọ́n ìyàké yẹn tí àwọn sì wà ní wọ́n tún wá lókè. Àwọn ń bẹ ní òkè. Ìyẹn ni pé àti oríṣiríṣi àrà ń bẹ ní orí òkè Adó. Ìgbà tí ẹni pé wọ́n máa ń bọ òkè ìṣàgé yìí àbí? Àpáta ìṣàgé. Àpáta ìṣàgé yìí. Nígbà tí ò ń ṣe pé bóyá yìí ni ẹ jẹ́ ọ̀kan lára ìdílé tó máa ń bọ, mi ò rò pé bóyá ẹ máa mọ ohun tí wọ́n fi ń bọ. Mi ò mọ ohun tí wọ́n fi ń bọ, bọ̀ ní kété tí n bá ti rí aṣọ funfun lára àpáta ìṣàgé, ìyẹn ti fún mi ní ẹ̀rí ìdánilójú pé wọ́n ti ṣe ohun tí ó yẹ kí wọ́n ṣe. Àwọn tí ó wà ní àgbọn nípa ìbíbọ àbí ìṣètùtù fún ìṣàgé, wọ́n ti wá ṣe ojúṣe wọn. Ó dà bẹ́ẹ̀, ẹ ṣeun. Kó tó di pé a máa tẹ̀síwájú, ẹ rí i pé a fa ìlà yíká àpáta ìṣàgé. Ẹni tí yóò bá bọ́ sí inú ibi tí ìlà yìí wà yóò bọ́ bàtà rẹ̀ sílẹ̀ kó tó di pé ó wọlé, torí ibi báyìí ó jẹ́ bí ilẹ̀ mímọ́ ní ara àpáta yìí tí àwọn olóyìnbó ń pè ní sacred. So àpáta yìí ó tún wúlò fún àwọn obìnrin tí wọ́n bá ń dojúkọ ìpèníjà ọmọ bíbí. Wọ́n á máa wá sídìí àpáta yìí tí wọ́n wá ṣe àdúrà nídìí àpáta yìí, tí wọ́n dẹ̀ máa ṣe àdúrà tí wọ́n máa yí ká báyìí. Tí wọ́n bá dẹ̀ ti ní ìgbàgbọ́ tó tún fìgbàgbọ́ wọn sínú Ọlọ́run mi ọba ńlá. Torí mo ti rí èyí tó fún mi ní àmì ìdánilójú bí oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n kó ọmọ wá sídìí àpáta ìṣàgé láti wá fi ẹ̀mí ìmoore hàn pé àpáta ìṣàgé, mo dúpẹ́ o, àdúrà tí mo wá gbà ní ọ̀dọ̀ rẹ, mo ti rí ìdáhùn sí o. Ẹ̀rí ìdánilójú o, mo dúpẹ́ o, o ṣeun. Oríṣiríṣi àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n ti wá níṣẹ́jú mi bẹ́ẹ̀. Ohun tí ẹ fi ń dá mi lójú báyìí ni wípé àpáta yìí ó máa ń fún yàn lọ́mọ. Bẹ́ẹ̀ ni. Ìyẹn ni pé tójú ọmọ bá ń pọ́nyàn, téèyàn sì wá tọkàn kan àti ẹ̀mí kan àti ara kan, téèyàn wá yí ká, téèyàn sì wúre fún ohun téèyàn bá fẹ́ nípa ọmọ bíbí, èyàn ó finú ṣoyún, yóò sì fi ẹ̀yìn gbọ́mọ pọ̀n. Látìgbà tẹ́yìn sì ti wà bí ẹ ti rí ọ̀pọ̀lọpọ̀ abiyamọ tó gbọ́mọ wá láti wá dúpẹ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni, tí wọ́n ń wá pẹ̀lú tọkọ àti aya ni wọ́n máa ń wá sí ibi báyìí láti wá fi ẹ̀mí ìmoore hàn fún
Ìṣàgè. Bí mélòó ló ti ṣojú yín lọ́dún yìí? Bíi 3 ó ti ṣojú yín lọ́dún yìí. tí wọ́n kó ọmọ wá sídìí àpáta Ìṣàgè yìí. Kábíyèsí Elédùmarè. Kábíyèsí. Kábíyèsí Elédùmarè. Ọba ńlá ni. Kábíyèsí. Lára èèwọ̀ àpáta yìí ni èèyàn gbọ́dọ̀ wọ bàtà bọ́ síbí. Bẹ́ẹ̀ ni a kì í gba ẹnikẹ́ni láàyè láti bọ bàtà wọ ibi báyìí. Ǹjẹ́ ó ní ohun èèwọ̀ míì tí èèyàn gbọ́dọ̀ ṣe téèyàn bá wà nídìí àpáta yìí? Yàtọ̀ sí ti bàtà bíbọ̀ wọ ibi àpáta Ìṣàgè kò ní ohun èèwọ̀ kankan ní mọ́. Bọ̀ àwọn àlejò tí wọ́n máa wá fún ojú wọn ní oúnjẹ níbí báyìí a máa béèrè pé àpáta yìí tó ṣe dúró yìí ǹjẹ́ ẹ lè ṣe ẹ̀ fún wa ní ààyè kí a ti àpáta ìka dán agbára wò, a sì máa fi ààyè gbà wọ́n torí àpáta Ìṣàgè àwa mọ̀ pé ìlú tìmítubú tí o bá tó tí gbogbo olùtọ́ bá péjú wọn ò lè rí ti ṣubú o. Téèyàn bá gbé ẹ̀rọ tá fi máa ń fọ́ àwọn kíni àbí àwọn ẹ̀rọ tí mo ń sọ yẹn a bá fi ẹ̀rọ tí ń kọ́. Kò sí ẹni tí ó fẹ́ dánrú ẹ̀ wò torí àpáta yìí láti ìgbà tán ti ṣe àwárí orí òkè Adó ló náà ti fìdí jókòó. Ó ti fìdí kalẹ̀. Báyìí bẹ́ẹ̀ ni. Ọlọ́run tóbi lọ́ba. Kábíyèsí ọba àrà. Ọlọ́run tóbi lọ́ba. Ọba àyanu. Ṣé a lè tẹ̀síwájú báyìí àbí ó sì kù tí a ní láti mọ̀? A tún mọ̀ tẹ̀síwájú ẹ̀yin aráalé ó kù ní ìbọnró torí a ti fi ojú gan ní èyí tó gbajúgbajà jùlọ ní orí òkè Adó. Ẹ ṣeun, ẹ má bá wa ká lọ. Ẹ já lọ ẹ̀yin èèyàn wa. Bàbá, gbogbo ìlú kọ́ là ń wò ni? Gbogbo ìlú ní kedere ni àmọ́ rí ìlú Adó Àwáyè tí a bá ti wà ní orí òkè Adó. Ẹ rí i pé gbogbo àyíká ó dùn wò, ẹ rí tí gbogbo ẹ ṣe tó jojú ní gbèsè. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Tó jojú ní gbèsè tó dùn wò. Ọ̀nà Ìṣàyè náà nà. Bẹ́ẹ̀ni gbogbo ìlú la máa rí kedere. Ìyẹn ni pé tá bá wà lókè pátápátá ńkọ́? Tá a bá tún wà ní òkè pátápátá a ní rí gbogbo ìlú báyìí mọ́, bọ̀ a rí pé àpáta tún tẹ́jú rẹ́rẹ́rẹ́ tí Ọlọ́run ọba mi tó fira rẹ̀ dára sí orí òkè Adó. Ó dà bàbá. Ẹ já tẹ̀síwájú. Ẹ já tún mọ̀ torí tẹ̀síwájú. ọ̀rọ̀ ẹsẹ̀ tí ń fẹ́ mọ́ ro. Ẹ má jẹ́ àjẹkẹ́sì oró wa ó kù nìbọn ró. Ẹ wo igi náà jẹ́ kí wọ́n rí igi yìí ó lò ti pẹ́ ń bí o. Ó ti pẹ́ ń bí. Kò wó lulẹ̀. Kò wó lulẹ̀ o. Nǹkan kò bí ṣubú. Nǹkan kan ò bí ṣubú. Ojú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi sí. Ara ohun kàyéfì ohun mèremère tó wà ní orí òkè Adó. Bí ń tí leléyìí tó jẹ́ lórí òkè Adó a fojú wa gan ní igi erin. Ẹ já lọ. Ayé tẹ́jú. Ayé tẹ́jú o. Tóró lọ́nà. Tóró ni ọ̀nà náà. Tóró ni o. Ṣùgbọ́n nǹkan tí mo ṣàkíyèsí ni pé bá ṣe ń gun òkè yìí bá ṣe dé báyìí gbígbà jẹ́ pé ẹ̀sìn òrò yàn mọ́. Bẹ́ẹ̀ ni èyí tí ó nira àbí tó le jùlọ òun ni a ti parí yẹn. Ọ̀nà gbansasa ọ̀nà tó tẹ́jú ni a mọ̀ tọ̀ báyìí. Àwọn ewé tó wà bí gan-an ìgbádùn náà ń jẹ lọ́tọ̀. Ìgbádùn ni o. Ẹ wo àbí ewé Akíntọ́lá kọ́ ni àwọn ewé ni. Àwọn èèyàn kọ́ Akíntọ́lá nìyẹn. ń lọ wà ń bí báyìí. Bàbá àwọn omi kéékèèké nǹkan. Ojú ọlọ́ọ̀lọ́ta tí àwọn baba ńlá baba wa ní ìlú Adó Àwáyè tí wọ́n ń lò ń rèé.
ó ní gbogbo àwọn ilé báyìí ó ní. tó fi mọ́ gbogbo àwọn ilé. Bẹ́ẹ̀ ni. Ọlọ́ọ̀lọ́ta. Nígbà ayé ìwáṣẹ̀, nígbà ayé àwọn baba ńlá baba wa tí ogun tó ṣẹlẹ̀ ní ìsàlẹ̀ tó lé wọn wá sí orí òkè, ojú Ọlọ́ọ̀lọ́ta ni à ń pe àwọn ihò èyí tí ẹ̀ ń fojú rí yìí. Wọ́n ń lò láti máa fi lọ ata ní ìgbà ayé ìgbà náà. So títí di òní tí àwọn olóyìnbó ń pè ní grinding portal, ojú Ọlọ́ọ̀lọ́ta. Ẹ rí i pé ó wà káàkiri. Bẹ́ẹ̀ ni. Ó tiẹ̀ ó pọ̀ gan. Ó pọ̀ káàkiri. Tó fi dé gbogbo bẹ́ẹ̀. Ó pọ̀ káàkiri. Tá a bá tún ṣe ń tẹ̀síwájú, a tún máa ráwọn mìíràn níwájú. Ìyẹn ni pé nǹkan tẹ̀ ń sọ ni pé ogun kan ó dé bá wọn nísàlẹ̀ ló wá lé wọn wá sí òkè ń bí. Ó lé gbogbo wọn wá sókè. Ebi wa ni wọ́n ti ń sùn, tí wọ́n ti ń jí, tí wọ́n ti ń jẹ, tí wọ́n mu. Kó tó di pé wọ́n borí ogun náà tó tún fi padà sí. Ìyẹn ni pé àti òkè yìí náà ti borí ogun tó wà ní ìsàlẹ̀. Ìgbà tán wá borí tán wá padà sí ìsàlẹ̀. Bẹ́ẹ̀ ni. Irú ogun wa nù àbí ṣé àwọn kábíyèsí ni yóò lè sọ fún wa? Àwọn aládó ti ìlú Àdó-Àwáyè, àwọn pẹ̀kẹ́lù tí wọ́n sì gbọ́n yẹbẹyẹbẹ tí ẹ bá ti dé ọ̀dọ̀ kábíyèsí ìlú Àdó-Àwáyè. Kò sí ìyọnu. Igi Máṣọ̀rètínù ó ní à ń pe igi yìí. Igi Máṣọ̀rètínù. Máṣọ̀rètínù ni là ń pè é, táwọn olóyìnbó ń pè ní never give up. Igi Máṣọ̀rètínù. Máṣọ̀rètínù. Èmi Babátúndé Abídèmí ọmọ Adémọ́lá ni mo fún igi yìí ní orúkọ Máṣọ̀rètínù torí wípé mo rí ẹ̀kọ́ púpọ̀ kọ́ lára igi yìí. Ipòkípò tí ẹ̀dá ò bá wà, ní tí ọmọ ènìyàn ò bá mọ̀ là kọjá, kó wò pé fúngbà díẹ̀ ni, tó bá yá àkókò yẹn á tún kọjá lọ, má ṣe sọ ìrètí nù. Tí a bá wo igi yìí dáadáa, a rí pé igi yìí ti ṣubú lulẹ̀. Bẹ́ẹ̀ ni, tó ń ti wípé ó tó ṣubú lulẹ̀. Gbogbo gbòǹgbò rẹ̀ ló wà ń tẹ́ yìí. Bẹ́ẹ̀ ni, gbogbo gbòǹgbò lẹ rí. Ẹ fi àwọn aráalé kí wọ́n wò, gbogbo gbòǹgbò rèé. Tó wú tó ṣubú lulẹ̀ tìdítìdí, gbogbo gbòǹgbò là ń wò ta ẹ̀. Ẹ rí pé igi yìí ó dẹ̀ tún gbalẹ̀ tó ń ti tó tún ṣe ṣubú lulẹ̀ tó. Kò sọ retínú. Ó ló tún ṣẹ́yọ lókè yìí. Ó ló tún ṣẹ́yọ káàkiri tí gbogbo ọwọ́ rẹ̀ sì tún gbalẹ̀. Ìyẹn ni pé lára ibi ẹ̀ka tó ṣubú, àwọn ẹ̀ka míì tó ń sọ jáde. Àwọn tó ń sọ jáde. Ẹ bọ́ sátàkì kẹ́ ẹ tún fi àwọn aráalé dáadáa. Igi ọ̀hún náà sì rèé o, ẹ ti rí. Ó ní gbogbo ilé o. Ó ní gbogbo ẹ̀ báyẹn. Ẹ wo abẹ́ ẹ̀ gan. Ìyẹn ni pé gbòǹgbò tí ó sì ń fún àwọn ẹ̀ka yìí lóúnjẹ, ó sì tún wà ní ibẹ̀. Bẹ́ẹ̀ ni, ẹ̀rí tó tún gbalẹ̀ dáadáa, tó tún gbalẹ̀ ju àwọn igi mìíràn tí ò tí ì ṣubú rárá gan lọ. Ó lágbára. Ó lágbára o. Ó ní agbára. Ọba mi ọba àrà. Bàbá, ṣé ìyàké ọ̀nà ọ̀kọ́ yìí ni? Ọ̀nà ọ̀ ibi àwílàdé yìí o. Ìyàké. Tọ́, omi náà ó fẹ̀ díẹ̀ o. Ṣé àní ìlú ẹ̀ báyìí? Kò ṣe é wẹ̀ o, èèyàn gbọ́dọ̀ bọ́ sínú rẹ̀ o. Bó o ní adẹ́gùn odò gan, bó o ló ṣe jẹ́? Ìbéèrè ńlá. Méjì irú odò adẹ́gún báyìí la ní ní gbogbo àgbálá ayé tí ó sì jẹ́ ẹyọ kan ní gbogbo ilẹ̀ adúláwọ̀. Ìtàn nípa odò Ìyàké. Odò yìí ti wà ní orí òkè Adó tẹ́lẹ̀. Ìtàn jẹ́ ká rí gbọ́ pé arábìnrin kan ń gbé ní Ṣàngó Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn. Arábìnrin yìí dẹ̀ kó kúrò tó lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́.
Nínú ìtàn a rí gbọ́ pé àgàn pọ́nbélé ni arábìnrin yìí tí kò rí ọmọ bí. Bí ìṣe ènìyàn, wọ́n fi ọmọ bú arábìnrin yìí ní ọjọ́ kan. Ìwọ àgàn lásánlàsàn tí ò rí ọmọ bí. Inú arábìnrin yìí bàjẹ́, ó wá sí orí òkè adó yìí, ó gun òkè táwa náà ṣe gùn wá báyìí, ó ké, ó sun ẹkún kó tó di pé ó bọ́ sínú odò yìí. Ibẹ̀ ni odò yìí ti gba orúkọ Ìyáké tí à ń pè é títí di òní yìí, tí ìtàn dẹ̀ jẹ́ ká rí gbọ́ pé arábìnrin náà kò jáde mọ́ títí di òní. Ìtàn dẹ̀ tún fìdí ẹ̀ múlẹ̀ tí àwọn onímọ̀ ẹ̀rọ sáyẹ́ǹsì tí wọ́n sì tún ń wá bí omi yìí tó ṣe jìn tó, tí wọ́n tí ì rí ìdí rẹ̀, tí àwọn elédè Gẹ̀ẹ́sì ń pè ní bottomless lake. A kì í gba ẹnikẹ́ni láàyè láti bọ́ sínú odò yìí, torí ẹnikẹ́ni tó bá bọ́ sínú odò yìí ó parí ìgbésí ayé rẹ̀ nìyẹn. Ní bí ọdún bíi 60 sí 70 ọdún sẹ́yìn, àwọn òyìnbó aláwọ̀ funfun wọ́n wá sí orí òkè adó yìí tí wọ́n sì fẹ́ mọ bí odò Ìyáké yìí ṣe jìn tó. Bọ̀ ó ṣe ni láàánú fún àwọn òyìnbó aláwọ̀ funfun náà méjèèjì pé wọ́n parí ìgbésí ayé wọn sínú odò Ìyáké yìí. Àtòkú àtààyè wọn tí a kò sì rí mọ́ títí di òní. Ìdí nìyẹn tí a kò fi ń gba ẹnikẹ́ni láàyè láti bọ́ sínú odò Ìyáké. Àwọn ẹlòmíràn àti ẹ̀ mọ́ béèrè, àwọn àlejò wa wọ́n á mọ̀ béèrè lọ́wọ́ wa pé odò yìí mo mọ̀ nípa bí wọ́n ṣe ń wẹ̀ dáadáa, mo mọ̀ nípa rẹ̀ dáadáa. Àwa máa sọ fún wọn pé omi yìí wọ́n máa rí pé omi adẹ́gún ni. Eléyìí ò kì í ṣe odò tí ó sàn tí ó ṣe é wẹ̀. So ẹnikẹ́ni tó bá fi lè bọ́ sínú odò Ìyáké yìí, òun náà parí ìgbésí ayé rẹ̀ ní àtòkú àtààyè, ọdọ̀hún ọdàbọ̀. Nǹkan tí ẹ fi ń yé wa báyìí ni wípé odò yìí gangan ó ti wà lórí àpáta yìí. Bẹ́ẹ̀ ni, tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti wà. Kó tó di wípé arábìnrin tẹ́ sọ yẹn, ǹjẹ́ ẹ rántí orúkọ arábìnrin náà? Ìtàn ò fi orúkọ arábìnrin yẹn àrígbọ́ nínú ìtàn, bọ̀ a rí pé arábìnrin yẹn ló fún odò yìí ní orúkọ tí wọ́n pè ní Ìyáké, torí arábìnrin tó gbẹ̀mí ara rẹ̀ sínú odò yìí, wọ́n fọmọ bu àgàn ni, ó ké kó tó di pé ó gbẹ̀mí ara rẹ̀ sínú odò yìí. Ìgbà tó wá bọ́ bẹ́ẹ̀ tán tí ò jáde mọ́ ni wọ́n wá fi sọ pé Ìyáké, torí pé ó ké wọnú odò yẹn. Bẹ́ẹ̀ ni, woman's cry táwọn olóyìnbó pè ní woman's cry. Ó dáa. Kí wá ní lẹ́yìn ìyẹn, kí wá ní nǹkan tó tún rọ̀ mọ́ odò yìí, ìyẹn adágún odò yìí? Ohun tó rọ̀ mọ́ adágún odò yìí ó pọ̀. Ẹ rí i pé ohun kàyéfì tó wà nípa adágún odò yìí, ẹ rí i pé ẹ máa rí àwọ̀ odò yìí pé ó dàbí àwọ̀ ewé tí àwọn olóyìnbó ń pè ní green. Odò yìí á máa pààrọ̀ àwọ̀ sí àwọ̀ ti ojú ọ̀run nígbàkúgbà tí ó bá ti wù ú. A dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìjàpá nínú odò Ìyáké. Ìyáké yìí dẹ̀ tún wá jẹ́ odò tó jẹ́ pé ó wúlò fún àwọn aráàlú lọ́pọ̀lọpọ̀, torí ẹni tí ó bá ní àìlera nínú àgọ́ ara rẹ̀, wọn a máa wá sí orí òkè láti wá bu omi Ìyáké láti fi ṣe ìwòsàn fún ẹnikẹ́ni tó bá ní onírúurú àìsàn ní àgọ́ ara rẹ̀. A dẹ̀ tún máa ń mu omi Ìyáké yìí. Bó ṣe wà báyìí? Bó ṣe wà, a máa mú. Èèyàn lè mú báyìí? Bẹ́ẹ̀ ni. Kí ni mímu rẹ̀? Kí ni ó ṣe ní àgbára? Ìgbà míì tá a bá wá sí orí òkè yìí, bí òǹgbẹ bá ń gbẹ wá tí ò bá sí omi lọ́wọ́ wa, a máa bu omi Ìyáké yìí, a máa bù mu. Bí mo ti sọ ní ẹ̀ẹ̀kan, a dẹ̀ tún máa ń lò fún ìwòsàn. Ó dẹ̀ tún jẹ́ ohun tó tún gbajúgbajà fún ẹni tó bá tún wá ọmọ, bí iṣẹ́ tí àpáta àkọ́kọ́ tí àfojú gan ní. Bẹ́ẹ̀ ni, ẹni tó bá àpáta Ìṣàgè. Ẹni pé nígbà tá a wà ní ìdí àpáta Ìṣàgè, a ṣàlàyé lórí pé ẹnikẹ́ni tó bá ní ìpèníjà ọmọ bíbí, a máa lọ sídìí àpáta Ìṣàgè yẹn. Wọ́n á tún máa wá bu omi Ìyáké, wọ́n á máa lò fún àìsàn ẹni tó bá ní onírúurú àìsàn ní àgọ́ ara. Ẹni tó bá dẹ̀ tún wojú Ọlọ́run fọmọ náà, wọ́n á máa wá bu omi yìí, wọ́n á fi wẹ̀, wọ́n á tún mú.
torí pé mo sọ pé wọn a máa mu omi ìyáké yìí. So ó wúlò. Àwọn èèyàn dẹ̀ tún máa ń wá láti oríṣiríṣi ìpínlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà nítorí omi ìyáké yìí tí wọ́n wà bù. Fún ìwòsàn ara àti fún ẹni tí ó ń wojú Ọlọ́run fún ọmọ. Àwọn òyìnbó náà aláwọ̀ funfun a sì tún máa wá sí orí òkè láti wá fún ojú lóúnjẹ, torí ẹ mọ̀ pé gbogbo orí òkè Adó pátá ó jẹ́ ibùdó ìgbafẹ́. So bẹ́ẹ̀ni. Ẹ ṣeun bàbá. Ǹjẹ́ odò ìyáké yìí, adágún odò ìyáké yìí, ǹjẹ́ wọ́n máa ń bọ bí wọ́n ṣe ń bọ àpáta ìṣàgè? Bẹ́ẹ̀ni, wọ́n a máa wá bọ odò ìyáké yìí, a sì tún máa ń ṣe ọdún fún. Oṣù kọkànlá ni a máa ń ṣe ọdún ìyáké, tí ojú táwọn èèyàn ó péjú pésẹ̀ sí ìsàlẹ̀ tí àwẹ̀jẹwẹ̀mu tí ó máa lọ, tí ọba ìlú Adó-Àwáyé yìí náà sì tún gun òkè wá táwọn èèyàn ó tẹ̀lé lẹ́yìn nígbà ọdún ìyáké. Ẹ ṣeun bàbá. Lẹ́yìn ilé ó tún kù àbí? Ó tún kù. Ẹ máa bọ̀, a ní èyí tá à ń pè ní agbọ́mọ fún ìyáké. Agbọ́mọ fún ìyáké? Bẹ́ẹ̀ni, agbọ́mọ fún ìyáké rèé. Ṣé kò eléyìí báyìí bó ṣe wà báyìí ó dàbí ẹni pé ó lọ. Ohun àti agbọ́mọ fún ìyáké àti ìyáké wọ́n so papọ̀. So a kì í gba ẹnikẹ́ni láyè láti ti ẹsẹ̀ bọnú agbọ́mọ fún ìyáké, pàápàá tí omi bá wà nínú agbọ́mọ fún ìyáké yìí. Ìtàn jẹ́ pé ìtàn fi ìdí rẹ̀ múlẹ̀, ẹnikẹ́ni tó bá dánrú ẹ̀ wò yóò pòórá, yóò sì bára rẹ̀ ní inú ìyáké, òun náà sì parí ìgbésẹ̀ ayé rẹ̀ nìyẹn. Ẹni tó bá ti ẹsẹ̀ bọnú tó kàn rọra fẹsẹ̀ sí tó ti ẹsẹ̀ bọ inú omi yìí. Báwo lòun ṣe débí? Báwo ni, torí a gbọ́dọ̀ pè ní kékeré, ṣùgbọ́n agbọ́mọ fún ìyáké yìí bó ṣe kéré yìí, báwo ni ó wá ṣe tan mọ́ ìyáké èyí tó tóbi? Ẹ rí i pé nínú orúkọ tí òun ń jẹ́, à ń pè ní agbọ́mọ fún ìyáké. Ẹ ti rí, agbọ́mọ fún ìyáké. So àwọn méjèèjì wọ́n so papọ̀. Ẹnikẹ́ni tó bá dánrú ẹ̀ wò tó bá tẹsẹ̀ bọ̀ yóò bára rẹ̀ nínú ìyáké. Òun ti gbé ọmọ fún ìyáké nìyẹn ń tiẹ̀. Atátó iyọ̀ dùnú. Ṣùgbọ́n omi tí a máa gbẹ. Omi tí a máa gbẹ bọ́. Ṣùgbọ́n tí omi ṣe wà nínú rẹ̀ báyìí, ẹnikẹ́ni ò gbọ́dọ̀ dánrú ẹ̀ wò láti ti ẹsẹ̀ bọ̀. Ó dà bẹ́ẹ̀. Ṣùgbọ́n kó tó di pé ẹni tí ẹ sọ yẹ pé ó wá láti Ọ̀tà tó lọ sí Ọ̀yọ́, tí wọ́n fi àìrọ́mọbí tí wọ́n fi bú, tí wọ́n fi ọmọ bíbí bú, kó tó di pé ó kó sínú odò yìí tí wọ́n wá sọ ní ìyáké. Ǹjẹ́ àwọn èèyàn ǹjẹ́ adágún odò yìí, ǹjẹ́ ó máa ń gba àwọn èèyàn bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹni tó bá kó sínú ẹ̀ kò ní jáde mọ́ kó tó di pé ìyá yẹn kó sínú ẹ̀? Ìyá yẹn ni ẹni àkọ́kọ́ tó kó síbẹ̀, tí ó kọ́kọ́ gbẹ̀mí ara rẹ̀ tó kó síbẹ̀, tí kò jáde mọ́. Bí mo sì ṣe wí ní ẹ̀ẹ̀kan, tẹ́ ẹ bá rántí dáadáa, mo ní fún ọdún bíi 60, láàrin 60 sí 90 ọdún sẹ́yìn, àwọn òyìnbó aláwọ̀ funfun wọ́n fẹ́ wá ṣe ìwádìí bí odò ìyáké yìí ṣe jẹ́, tí ó dẹ̀ ṣe ni láàánú pé àwọn méjèèjì náà wọ́n parí ìgbésí ayé wọn sínú odò yìí. Èyí tí mo wá ń béèrè ni pé kó tó di wípé ìyá yẹn, kó tó di pé àwọn kó sínú rẹ̀ tí wọ́n sì jáde mọ́, ǹjẹ́ kó tó dìgbà yẹn àwọn èèyàn máa ń kó sínú rẹ̀ tí wọ́n sì ní jáde mọ́? Àwọn èèyàn ò kì í bọ́ sínú rẹ̀. Ìyá yẹn náà ni ẹni àkọ́kọ́ tó bọ́ sínú rẹ̀ tí ò sì jáde mọ́, tó jẹ́ pé sí di òní ẹnikẹ́ni ò gbọdọ̀ kó inú rẹ̀, ẹni tó bá ti kó inú rẹ̀ ó parí ìgbésí ayé rẹ̀. Àyíká odò ìyáké tí a wà yìí, a máa gba àlejò àwọn mìíràn tí wọ́n ó sùn ọjọ́ 2, ọjọ́ 3. Ibi tí ẹ̀ ń wò ní iwájú mi, ibẹ̀ ni wọ́n a máa sùn. Wọ́n á mú ààyè bíbà yìí nítorí odò ìyáké yìí, nítorí tí wọ́n ó bá jẹ, tí wọ́n ó bá mu, tí wọ́n ó bá wẹ̀,
àmọ́ pọn omi ìyáké yìí jáde tí wọ́n lọ fi wẹ̀ torí a kì í gba ẹnikẹ́ni láàyè láti fọ ojú àbí fọ ẹsẹ̀ àbí wẹ̀ sínú odò ìyáké yìí. Àwọn àlejò yìí omi yìí ni wọ́n lò fún iná dídá, òun ni wọ́n lò fún mímu, òun náà ni wọ́n lò fún ìwẹ̀ wíwẹ̀. So àyíká ibi tí wọ́n sì máa ń lò nìyẹn. Tó bá sì ti di alẹ́, òtútù á máa pọ̀ ní orí òkè Adó yìí ní alẹ́. So a máa dá iná sí iwájú ńbẹ̀ yẹn táwọn olóyìnbó pè ní bonfire tí a sì máa yẹ iná tó sì jẹ́ ohun tí ó dùn mọ́ọ̀yàn púpọ̀ torí ó jẹ́ ohun tí èmi ti là kọjá rí. Èwo tún lélẹ̀? Ohun kàyéfì mìíràn lórí òkè Adó, ohun tún lélẹ̀. Igi yìí ni à ń pè ní igi erin. Igi erin? Bẹ́ẹ̀ ni. Lẹ́yìn náà bá wò dáadáa, ẹ rí i pé àwòrán erin gẹ́lẹ́ ó ní ìdí igi yìí mú. Ọba mi ọba àrà. Kábíyèsí. Kábíyèsí Elédùmarè. Àwọn orúkọ lásán ni. Igi erin. Bẹ́ẹ̀ ni, igi erin. Ó sì tún jẹ́ ohun kàyéfì fún yín. Bẹ́ẹ̀ ni. Torí pé mo rí pé ẹ dákẹ́ tó ń wò pé èwo tún leléyìí o. Oríṣiríṣi àrà lórí òkè Adó. Èwo tún lélẹ̀? Ohun kàyéfì mìíràn lórí òkè Adó, ohun tún lélẹ̀. Igi yìí ni à ń pè ní igi erin. Igi erin? Bẹ́ẹ̀ ni. Lẹ́yìn náà bá wò dáadáa, ẹ rí i pé àwòrán erin gẹ́lẹ́ ó ní ìdí igi yìí mú. Ọba mi ọba àrà. Kábíyèsí. Kábíyèsí Elédùmarè. Àwọn orúkọ lásán ni. Igi erin. Bẹ́ẹ̀ ni, igi erin. Ó sì tún jẹ́ ohun kàyéfì fún yín. Bẹ́ẹ̀ ni. Torí pé mo rí pé ẹ dákẹ́ tó ń wò pé èwo tún leléyìí o. Oríṣiríṣi àrà lórí òkè Adó. Bàbá, ẹ dákun bó wá ní igi yìí gangan, bó ló ṣe jẹ́? Ìtàn igi erin. Nígbà ayé àwọn baba ńlá baba wa tí wọ́n ń dojú kọ ogun, gbogbo ìlú wọ́n di gbádàgbà wọn ó di orí òkè Adó, wọ́n tẹ̀dó síbẹ̀, wọ́n sì ń gbé nítorí ogun èyí tó ń jà ní ìsàlẹ̀ nígbà náà lọ́hùn. Ṣùgbọ́n ìtàn jẹ́ ká rí gbọ́ tó dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ pé erin lákàtàbú wọn a máa gun orí òkè yìí wá láti ìsàlẹ̀ tí wọ́n sì wá máa dí àwọn baba ńlá baba wa lọ́wọ́ lórí òkè Adó. Èyí ló wá mú àwọn baba ńlá baba wa láti fi ọ̀kan kún èjì pé bó la ti ṣèyí sí, ogun ń jà nísàlẹ̀, ẹ̀yin erin náà ẹ̀ tún máa wá ṣe ìdíwọ́ sí a ní orí òkè. Ìyẹn ló wá mú kí wọ́n lo ìjì láti lé àwọn erin yẹn lọ. Ìtàn jẹ́ ká rí gbọ́ pé igi yìí bí igi ṣe rí lòun náà ṣe rí, òun náà dúró ni. Àwọn baba wa wọ́n fọwọ́ kan kún èjì, wọ́n lo ìjì láti fi lé àwọn erin yìí lọ. Ní kété tí ìjì lé àwọn erin yìí lọ, ìjì yẹn kọlu igi yìí ṣubú lulẹ̀. Ìdí igi yìí ó sì fún wọn ní àwòrán bí erin ṣe rí, tí ìyẹn fi ìdí ẹ̀ múlẹ̀ pé erin wọn ti gun orí òkè yìí wá ní tòótọ́. So ìdí nìyẹn títí di òní tá a fi ń pe igi yìí ní igi erin. Tẹ́ bá wo bí lóòótọ́ ó jọ kí ni wọ́n máa ń pe kíní wọn yẹn? Ẹ rí bí ọwọ́jà erin, bí ọwọ́jà erin tí fi jà, ẹ ti rí ojú rẹ̀, bẹ́ẹ̀ ni ẹ ti rí.
ẹ ti rí. Ohun rẹ̀. Kábíyèsí Elédùmarè. Kábíyèsí Elédùmarè. Ṣùgbọ́n wọn kì í bọ ilé. Wọn kì í bọ igi erin yìí. Ó kàn jẹ́ ohun àmì láti sàmì wípé ìgbà tí a fi ìjì lé àwọn erin tí wọ́n máa ń dà wá láàmú lọ lórí òkè yìí, nǹkan tí ó ṣẹlẹ̀ ní igi yìí ó ṣubú, ó dẹ́fọ̀ wá ní àwọ̀ àbí ìrísí erin. Tá a bá tó wo bí gan, tá a bá wo bí báyìí náà, bí ọwọ́ jà erin ló lọ. Ọba mi, ọba àrà, ó kù nìbọn ró, a tún máa tẹ̀síwájú, a lọ fojú gan ní ẹsẹ̀ kan kú ẹsẹ̀ kan ààyè lórí òkè kan náà. Ẹyọ kan náà ló kú àbí? Tá a bá ti ń padà lọ, ó tún ní ibi tá tún yà. Òmíì tá tún lọ fojú gan ní tá à ń pè ní ìyá aláró. Ìyá aláró. Ó dà bẹ́ẹ̀, ẹ ṣeun. Ẹ jẹ́ a lọ. Ẹ ní ẹsẹ̀ kan kú àtàwọn ẹ̀kọ́ àbí kílẹ̀ pé. Bẹ́ẹ̀ ni ẹsẹ̀ kan kú ẹsẹ̀ kan ààyè. Ṣé a lọ sàlẹ̀ ní àbíbò wa? A máa fojú wa gan ní láti orí òkè àpáta èyí tá a wà tí a sì ń wò. Bó wa ni ṣé àpáta ilé gangan lẹ́yìn ẹ mọ̀ pé kòtò ló wà níbí báyìí. Bẹ́ẹ̀ ni. Lẹ́yìn kòtò yìí àpáta tá à ń wò yìí òun ni ẹsẹ̀ kan kú ẹsẹ̀ kan ààyè. Ojú olúwa rẹ̀ ń pòyò ẹ ṣáàjà àsọmọ bí náà ẹ jẹ́ àsọmọ bí. Bàbá bó wa ni eléyìí ṣe jẹ́. Ẹsẹ̀ kan kú ẹsẹ̀ kan ààyè. Ẹ rí i pé táwa náà bá wò dáadáa a rí i pé àpáta yìí ó dágún. Bẹ́ẹ̀ ni ẹ rí i pé yóò sì wò pé eléyìí ó ṣòro láti gùn. Ó ṣòro láti gùn. Béèyàn bá sì ràpálá tó gùn, ṣùgbọ́n tó bá ń padà sọ̀kalẹ̀ bọ̀ tẹ́sẹ̀ rẹ̀ bá yọ̀ gẹ̀rẹ́, ó lọ́nu ọdọ̀ ọ̀hún ọ̀dàbọ̀. Ìdí nìyẹn tá a fi ń pe àpáta yẹn ní ẹsẹ̀ kan kú ẹsẹ̀ kan ààyè. Ṣùgbọ́n ó ní ọ̀nà ibòmíì èyí tí a máa gbà gun àpáta yìí. Àwọn ẹni tó kọ́ ẹ̀kọ́ bí a ṣe gun àpáta, wọn a máa ti àtìsàlẹ̀ ibi tó dagun yẹn, wọn a máa tàtìsàlẹ̀ ẹbẹ̀ gùn. Àwọn ó kó èròjà ìgun àpáta wọn, wọn ó kó dání, gbogbo èròjà ni wọn ó kó dání. Bọ̀ fún irú àwọn èèyàn tá à ń lo ẹsẹ̀ báyìí tá à lè ròjà kankan, ẹni tó bá dẹ́rú ẹ̀ wò yóò dán tán o. Ẹ ti rí ẹsẹ̀ kan kú ẹsẹ̀ kan ààyè. Bọ̀ àwa kì yóò kíkú kíkú kan bí kò ṣe yíyè, ìyè ní títí wa. Àṣẹ. Ẹsẹ̀ kan kú ẹsẹ̀ kan ààyè. Ẹ máa rọra o. Ọmọ gbogbo ẹnu tán. Ẹ tún fi ẹ fàyíká hàn wọ́n, ẹ fàyíká. Ẹ ti rí ẹ̀yin aráalé, àyíká ó rẹwà púpọ̀ láti orí òkè Adó yìí. Ká sì máa fi eléyìí ká fi máa gbára wa nímọ̀ràn, ẹ̀yin aráalé, ẹ̀yin tí orí ṣẹ́gi ọlà fún, ìjọba ni, ti àpapọ̀ ni, tìpínlẹ̀ ni, ti ìbílẹ̀ ni, àwọn tó nílé iṣẹ́ lọ́wọ́ ni, gbogbo ẹni yòówù tó rí bá sá ṣẹ́gi ọlà fún, ẹ jẹ́ ká gbé ohun tí Ọlọ́run fi ta wá lọ́rẹ ká gbé lárugẹ kó tún dùn wò ju eléyìí lọ. Torí wípé èyí tí à ń kó owó túlùtúlù tá à ń lọ ń wò ní orílẹ̀-èdè mìíràn kò tó èyí tí Ọlọ́run gan jogún fún àwa gan lórílẹ̀-èdè wa. Bí àwa náà bá tún lè gbọ̀nwọ́ sí i kó tún dùn wò, àwọn èèyàn ó tún máa wá láti orílẹ̀-èdè mìíràn, wọ́n máa tẹ̀dó sí orílẹ̀-èdè tàwa náà. Owó tiwa náà yóò máa gbé ọ̀dọ̀ wa. Bẹ́ẹ̀ ni owó tiwọn máa gbọ́dọ̀ wa. Àwọn ó máa kó tiwọn wá bí. Kìí ṣe pé bóyá àwa nìkan la máa kó lọ sọ́hùn tá a fi máa fún wọn ní ìdàgbàsókè lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ ni àwa náà nílò ìdàgbàsókè ní orílẹ̀-èdè tàwa náà bí báyìí. Eléyìí gan tó lọ́tọ̀, tí a bá ní pé ká máa ṣe ìdàgbàsókè ibi gan lọ́tọ̀ gan ó tó. Ẹ wá dúró nǹkan mèremère tí a ti ń wò. Ó tó. Ẹ wo igi erin. Ẹ wo àpáta ìṣàgè.
ìyàké òun náà ń bẹ tó jẹ́ òun ló gbajúgbajà jùlọ. agbọ́mọ fún ìyàké. òun náà wà ń bẹ. lẹ́yìn kìí sì ṣe bí nìkan kìí ṣe orí òkè yìí nìkan la ní gbogbo ilẹ̀ Yorùbá ó tó pọ̀ káàkiri. pọ̀ káàkiri ọ̀nà lélẹ́yìí. odò mi tàn ní eléyìí. adágún odò kejì lórí Òkè Adó òǹlélẹ̀. Ìyá Aláró à ń pe odò eléyìí. Ìyá Aláró ètò wà ní ibẹ̀ yẹn ìyàké eléyìí Ìyá Aláró. Báwo lè ṣe ṣe wọ́n máa ń dárò ń bí ni. ìtàn nípa Ìyá Aláró, ìtàn fìdí ẹ̀ múlẹ̀ pé arábìnrin tó kọ́kọ́ bẹ̀rẹ̀ òwò aró ṣíṣe ní orílẹ̀-èdè Nàìjíríà, orí Òkè Adó ló ti bẹ̀rẹ̀. Arábìnrin náà sì máa ń lo omi odò yìí láti fi dáró. Ṣùgbọ́n àwọn èèyàn á máa béèrè lọ́wọ́ wa pé omi yìí gangan ǹjẹ́ aró ni? Kì í ṣe aró. Kò sí bí a ṣe dáró tá à ní nílò omi. Bẹ́ẹ̀ni. Ìyàtọ̀ tó wà láàrin odò Ìyá Aláró àti ìyàkéniké, ní kété tí a bá bọ́ sí àkókò ẹ̀ẹ̀rùn, odò Ìyá Aláró a máa gbẹ pátápátá tí èèyàn ó máa rí sàlẹ̀ rẹ̀. téèyàn ó máa rídìí rẹ̀ báyìí. téèyàn ó máa rídìí rẹ̀ báyìí. òun lópin a sì tó máa gbẹ. Kò dàbí ìyàké ó lè kékeré díẹ̀ ní ìgbà ẹ̀ẹ̀rùn, bọ̀ ìyàké kì í gbẹ, àsìgbà ẹ̀ẹ̀rùn àsìkò òjò òun kì í gbẹ. Ṣùgbọ́n Ìyá Aláró a máa gbẹ tá a bá ti bọ́ sí àkókò ẹ̀ẹ̀rùn. òun máa ń gbẹ ń tiẹ̀. òun máa ń gbẹ ní àkókò ẹ̀ẹ̀rùn tó jẹ́ pé èèyàn sì máa ń rí òpin rẹ̀. Bọ̀ báyìí kò ṣeé wọnú rẹ̀ báyìí, toró dàbí inú rà báyìí. Ṣùgbọ́n tó bá gbẹ kò fi bẹ́ẹ̀ jìn púpọ̀, èèyàn lè wọnú rẹ̀ lọ. kò fi bẹ́ẹ̀ jìn púpọ̀, tó bá gbẹ èèyàn lè wọnú rẹ̀ lọ. ẹni tí ó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní dáró ní ilẹ̀ Yorùbá, ìbí báyìí ni ó ti wá máa ń bu omi. Ìbí báyìí ló máa ń lò tó ti ń fi ṣe tó ti ń dáró aró rẹ̀. Tó bá dẹ̀ ti ẹ máa bọ̀ níbi ìwo ilé yìí. Ìwò yìí ni arábìnrin náà máa ń fi, ẹ mọ̀ pé a ní oríṣiríṣi aró, tó ìwò yìí ni àwọn jù. Ẹ sì rí i pé àwọn ìwò èyí wọ́n ju èyí tí wọ́n fi ń lọ àtàlà, àwọn èyí fẹ̀ dáadáa, so a máa ju aṣọ rẹ̀ sí inú àwọn ìwò tẹ́ ń wò yìí. Nígbà tí ó dẹ̀ yá, ìtàn jẹ́ ká rí gbọ́ pé arábìnrin yìí ó di gbádàgbọ́n rẹ̀, ó fi ìpínlẹ̀ Ọ̀yọ́ ìlú Adó-Àwáyé sílẹ̀, ó lọ sí ìpínlẹ̀ Ògùn ní ìlú Abẹ́òkúta láti lọ tẹ̀síwájú nínú òwò aró ṣíṣe rẹ̀. So ìdí nìyẹn títí di òde òní ẹ rí i pé Abẹ́òkúta ó jẹ́ ìlú tó gbajúgbajà nípa òwò aró ṣíṣe. So arábìnrin yìí ló lọ tẹ̀dó láti ìlú Adó-Àwáyé sí ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Èyí ló mú Abẹ́òkúta pé a lè fọwọ́ rọ́ wọn sẹ́yìn tí a bá ń sọ̀rọ̀ nípa òwò aró ní ilẹ̀ Yorùbá. Ìyẹn ni wípé tá a bá ń sọ̀rọ̀ nípa bí aró dídá ṣe bẹ̀rẹ̀, a ò gbọ́dọ̀ má mẹ́nuba Adó-Àwáyé. A gbọ́dọ̀ má pẹ̀kẹ́ lu Adó-Àwáyé bí a bá ń sọ̀rọ̀ nípa òwò aró ṣíṣe. Ìyẹn ní ọ̀rọ̀ kan ìlú Adó-Àwáyé ni aró dídá ti bẹ̀rẹ̀. Ló ti bẹ̀rẹ̀. Ǹjẹ́ ẹ rántí orúkọ ẹni tí ó bẹ̀rẹ̀ òwò aró dídá ní Adó-Àwáyé yìí? Bí ẹ bá dé ọ̀dọ̀ Kábíyèsí Aládó ti ìlú Adó-Àwáyé, àwọn ò tún máa pẹ̀kẹ́ lù ú. Kódà kò sí ọ̀nà. Ẹ ṣeun bàbá, ẹ ṣeun. Ṣé gbogbo àwọn ohun àgbàyanu tó wà lórí òkè yìí náà ni a ti láǹfààní àti fojú? A tún ní ẹyọ kan èyí tí a kò ní lè lọ síbẹ̀ ní òní yìí. Ìdí ni pé ọ̀nà sì jìn bíi gbogbo ìrìn tá a ti rìn láti ìsàlẹ̀ ká tó dé òkè. So àmọ́ ń pè ní ààfin ọba ìlú Adó-Àwáyé àkọ́kọ́. Ààfin ọba. Ààfin ọba. Báwo ni bẹ́ẹ̀ ṣe jìnnà sí? Àpáta, nígbà tí a wà ní ibi ẹsẹ̀ kan ikú, a sọ̀kalẹ̀ níbi àpáta ẹsẹ̀ kan kú,
ẹ rí i pé tẹ́ ẹ bá rántí dáadáa mo ní ọ̀nà míì wà tí wọ́n máa gbà sọ̀kalẹ̀ níbi àpáta ẹsẹ̀ kan kú so àátún wá rìn síwájú sí bọ̀ ibẹ̀ yẹn ó ti kò sí ilé kankan bẹ̀ wọ́n kàn fi òkúta kéékèèké ni wọ́n fi ṣe ibi tí ààfin náà wà. Ibẹ̀ ni ààfin Adó Àwáyé ọba àkọ́kọ́. Ààfin tó lònu. Ààfin tó lònu bí ẹ bá sì dé ọ̀dọ̀ kábíyèsí ọba aládó ti ìlú Adó Àwáyé wọn ó tún máa pẹ̀kẹ́lù wọn ó tún sọ nípa rẹ̀ dáadáa. ṣùgbọ́n kò ṣeé ṣe ká débẹ̀ ní ìrọ̀lẹ́ mọ́. Kò ṣeé ṣe tá a bá ní ká débẹ̀ ilẹ̀ ó ti ṣú wa kò sí ẹ̀ṣẹ̀ kò ṣeé ṣe ọjọ́ ti lọ. yóò wù mí ká débẹ̀ bóyá tó bá di ìgbà mìíràn. tó bá di ìgbà mìíràn. ẹ wá dàrọ ẹ̀yin yẹn wa ẹ wo bàbá ó ti rẹ̀ mí. ẹ̀yin náà wọ́n pè é. kíní yóò rọrùn. kò rọrùn. kò rọrùn ṣùgbọ́n ó tó bẹ́ẹ̀. ó tó bẹ́ẹ̀. ó jù bẹ́ẹ̀ lọ. ó jù bẹ́ẹ̀ lọ. torí ṣe rí nǹkan tó wà lókè yìí kì í ṣe nǹkan lásán. kì í ṣe nǹkan lásán o. àwọn nǹkan má ní gbàgbé àwọn nǹkan ohun ìyanu tó sì ń sáàmì wípé Olódùmarè ó fún wa ní agbára nílẹ̀ Yorùbá pẹ̀lú ohun gbogbo tí a ti fojú rí mọ́ ẹ wo ṣé àpáta Ìṣàgé ní ká sọ ni àbí Ìyáláké àbí agbọ́mọ fún Ìyáké àbí Ìyáláró àbí igi erin ẹsẹ̀ kan kú ẹsẹ̀ káàyè igi Másọ̀rètínù náà ń bẹ ń bẹ tó sì jẹ́ pé gbogbo wọn ni wọ́n ní àmì kọ̀ọ̀kan kábíyèsí rẹ̀ Olódùmarè ẹ̀yin aráalé ẹ̀yin náà ti rí o ẹ jẹ́ ká máa gbé nǹkan tí ń ṣe tiwa ẹ jẹ́ ká máa gbé lárugẹ ẹ wo gbogbo bí tí àwọn ìjọba wa tí wọ́n bá pa ìmọ̀ pọ̀ tí wọ́n wá síbí tí wọ́n gbé bíbà lárugẹ tí wọ́n ń ṣe gbogbo tó yẹ kí wọ́n ṣe àwọn èèyàn láti ìlà oòrùn ìwọ̀ oòrùn gúúsù àti àríwá wọn ò mọ̀ wá síbí láti wá ṣe kíni láti wá wo àrà àti ìyanu Olódùmarè níbí tó jẹ́ wípé owó tá à ń kó lọ sọ́dọ̀ wọn àwọn náà mọ̀ kó wá síbí owó wa ń bí yóò wà tó mọ̀ ṣe kíni yóò mọ̀ yíká tó sì jẹ́ wípé ibi ìbáyìí náà yóò mọ̀ dàgbàsókè sí àwọn iléeṣẹ́ ńláńláńláńlá yóò mọ̀ wá síbí àwọn èèyàn náà wọ́n mọ̀ dìde iṣẹ́ yóò tún wà fún àwọn ará ìlú ọ̀pọ̀lọpọ̀ àǹfààní yóò tún gòkè wá ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká máa gbé àṣà wa ìṣe wa ẹ jẹ́ ká máa gbé lárugẹ ẹ má jẹ́ kí a sọ àṣà wa àti ìṣe wa ẹ má jẹ́ ká sọnù bàbá ẹ ṣeun ẹ kú àtàárọ̀ ẹ dá kó bá jẹ́ kó bá yé mi nìkan mọ̀ sọ̀rọ̀ àtàárọ̀ ẹ bá mi gba àwọn èèyàn wa ní ìyànjú. ẹ̀yin aráalé ní ilé lóko ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àlàyé làwọn náà ti ṣe kalẹ̀ yìí so oríṣiríṣi ohun àrà ní Ọlọ́run ọba mi ló sì sọ̀kalẹ̀ sí orí òkè Adó èsè tìyàké tó gbajúgbajà ní ká sọ ni àbóyé òkúta tó dá dúró tí kò sì ṣubú lulẹ̀ láti ọdún gbọ́nhan ọdún tó ti pẹ́ àbí igi Mọ́sọ̀rètínù àbí igi erin àbí ẹsẹ̀ kan kú ẹsẹ̀ kan àyè àbí ọlọ́ta tí àwọn bàbá wa nígbà tí ogun dé nísàlẹ̀ tán di gbádàgbọ̀n tó di òkè tán lọ tẹ̀dó tán ń gbé ní ibẹ̀ ẹ jẹ́ àwa ń lo àkókò yìí láti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ẹni gbogbo àwọn tí orí ṣẹ́gi ọlà fún kí ká pawọ́ jọ ká fìmọ̀ ṣọ̀kan ká gbé ohun tó Ọlọ́run ọba tó ṣe fún wa káwa náà ò gbé lárugẹ kọ́ mọ̀ jẹ́ pé àwọ̀ kàn mọ́ kó gbogbo owó wa á mọ̀ lọ kó lọ fún ẹ ní ilẹ̀ òkè òkun káwa náà àṣà wa ìṣe wa ká gbé lárugẹ a máa ṣe mí láàánú pé ẹlòmíì kan tó jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá tiwantiwa ń bì wọn ò ní kọ́ gbọ́ èdè Yorùbá eléyìí a máa bà mí nínú jẹ́ púpọ̀ pé èyí ti jẹ́ èyí ti ṣe ǹjẹ́ ó ṣeé ṣe fún àwọn òyìnbó aláwọ̀ funfun kí wọ́n má lè sọ èdè abínibí wọn lẹ́nu bí èyí jẹ́ ẹyin tó yẹ pé àṣà àti ìṣe yẹn díẹ̀ ó sì ti wá fẹ́ mọ́ ó ti fẹ́ mọ́ wọ́ lọ ó ti fẹ́ mọ́ parun àwa àní gbà gbogbo àṣà yẹn náà ni a dá padà
orúkọ tèmi ò yí padà, Babátúndé Abídèmí ọmọ Adémọ́lá òní mò ń jẹ́. Mo sì jẹ́ ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìlú Ẹdẹ. Àwa ni ọmọ Ẹdẹ Mọ̀pó Àrógun, ọmọ Ajísọ̀sọ́, ọmọ Ajífọjọ́ gbogbo dára bí ìgbín. Iléèwé gíga tí mo sì ti parí náà inú ìlú mi náà ló wà, tí a mọ̀ sí iléèwé gíga ti Federal Polytechnic Ẹdẹ. Ibẹ̀ náà ni mo ti parí, ibẹ̀ ni mo ti parí. Ẹ ṣeun ẹ̀yin aráalé, ẹ ṣeun. Tó ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o, ẹ̀yin èèyàn wa, ẹ ṣeun, ẹ kú ìfún ojú lóúnjẹ. A rí wípé a lérò wípé ẹ̀kọ́ púpọ̀ ni ẹ ti rí kọ́. Fún ẹ̀yin tí ẹ bá sì máa tẹ̀lé wa lórí ìkànnì YouTube wa, ẹ tẹ̀lé wa kí ẹ sì fọwọ́ kan ibi agogo tó wà ní ẹ̀gbẹ́ rẹ̀, tó jẹ́ wípé gbogbo nǹkan tí a bá ti ṣe, tí a bá ti fi sí orí ìkànnì wa, ẹ ó máa gba ìró láti máa wò ní kíákíá àti ní kánmọ́nkóbó, yóò sì máa wá sí ọ̀dọ̀ yín. Ẹ sì bá wa fi ohun kan tí ẹ bá rò ní ọkàn nípa ohun tí a ti rí látàárọ̀, ẹ bá wa fi sí abẹ́ abala àríwísí, kí ẹ jẹ́ ká mọ èròǹgbà yín àti bí a ṣe lè gbé àṣà, ìṣe àti èdè wa ní arugẹ. Ẹ ṣeun púpọ̀. Ní ẹ̀kan sí, tí ẹ bá sì máa tẹ̀lé wa, ẹ gbìyànjú kí ẹ tẹ̀lé wa. Orúkọ mi náà ni Tolúlọpẹ́ Ayọ̀délé Oyèdòkun. Ẹni tí ó ti wà ní èmi náà pera mi. Bẹ́ẹ̀ni. Ẹni tó ti ń yà wá, tó ti ń ya fọ́nra wa láti ìgbà tí a ti wà níbí. Àwọn náà ni wọ́n wà níbí. Àwọn ni kí lorúkọ yín? Ọpẹ́yẹmí ọmọ Nàìjíríà. Ọpẹ́yẹmí ọmọ Nàìjíríà. Ọmọ Oyè ni wọ́n. Ọmọ Oyè ni wọ́n. Bá mi bá tó bí mi lọ́mọ, ó ní Ọ̀tún Ológbò ti ìlú Ògbò, ti ìlú Ìlógbò ní Ògbómọ̀ṣọ́, Ajílẹ̀ tètè wọ́n ti ń jẹ̀ka tó mú kọ́ yẹn. Ọ̀dà ẹ̀yin èèyàn wa tọ̀, ó tún di ìgbà mi. Eré o. Ó dàbọ̀. Ọmọ.